tó ní tó ń ṣe bẹ́ẹ̀ torí Allahumma alayka mu'awwali wa bika malami wa alayka tawakkuli wa bika thiqati akamika ridai. Ọgbà bẹ́ẹ̀ ni Maulana al-Mufti Diyar Sheikh Suleiman Farouk Khalifa tí Sheikh Suleiman ò bá lọ jẹ́ Sufi tányányá nílànà tí wọ́n tọ̀ ogun tara ayé pé tí wọ́n gbé wọn lọ. Gbogbo ọ̀rẹ́ pátá ló dọ̀tá, gbogbo alájọsí àná ló kọjú sí wọn, gbogbo ẹni ṣéwù fọ̀rọ̀ lọ tó tún fọ̀nà hàn ló dà á. Àmọ́ ṣéwù sáà ní ọlọ́run náà ni wọ́n sì kúrò lórí ọlọ́run. Oyè tá a ní wá jẹ lójú ní ìjà yìí wọ́n á joyè tó rárá yóò mọ̀ kó yè ń lé di lọ́gbà Mufti tí ó jẹ lánàá àwọn akọjá bí wọ́n ti jẹ. Nígbà tí ó jẹ Mufti mo sọ níwájú wọn mo nígbà tẹ jẹ Mufti ni Mufti wù gbogbo èèyàn. Mo fi ọlọ́run bàbúrà ló bá bí Mufti kìnnìkan Mufti kìnnìkan wọ́n jẹ kan náà lọ́fà ó ní Mufti ìsàlẹ̀ àgbọ̀ ọmọdé ó ní ìsàlẹ̀ àgbọ̀ nílẹ̀ sí onílé ẹjọ́ yín wà tó ń ṣe ìdáhùn ẹgbẹ́ àwọn olówó gbogbo èèyàn nígbà tó dẹ̀yẹ lára tiẹ̀ ní tó ṣe gbogbo ayé sí náà nù ní tó jẹ gbogbo ayé sí náà nù ibi tí wàhálà dé sí nù tí bá a ṣe Súfì àti pé wọ́n gbà fọlọ́ fi sàrà ìwà dọ̀rà mo ti gbé ni lọ ló ṣe oṣù rẹ̀ mọ́nù mo ti gbé ni lọ lò kí ṣe tó kéré o ìṣe tó kéré o ìjà tó lágbára ni o tó dìde sí ni níbi wọ́n ti máa ní. Àmọ́ wọ́n sàrí pé sàrà ṣé mímí náà ló dùn nínú tó báyìí tó fi mí ṣe ìfaráyé ó tún gbé dọ̀rọ̀ ààyè nínú ìmọ̀ sí lọ́nà nínú ẹ̀. Èwo ni wọ́n rí inú àdéhùn ní ìsìnkú ọlọ́sìn lọ́mọ. Ọmọ sí lọ́nà ọlọ́run máa pa ọ́ lẹ́kún ọmọ wa lẹ́ni lójú aráyé torí ń tọ́ sọ ni pé la ilaha illallah. Ọdún yóò sí ìkẹta àbọ̀ náà ó ṣe wá ní ọ̀lẹ́gbàá tó ń complain. Àtúnjọ sẹ̀mí subhana rabbika rabbil izzati amma yasifun. Ẹni tó ní tó ń ṣe bẹ́ẹ̀ torí Allahumma alayka mu'awwali wa bika malami wa alayka tawakkuli wa bika thiqati akamika ridai. Ọgbà bẹ́ẹ̀ ni Maulana al-Mufti Diyar Sheikh Suleiman Farouk Khalifa tí Sheikh Suleiman ò bá lọ jẹ́ Sufi tányányá nílànà tí wọ́n tọ̀ ogun tara ayé pé tí wọ́n gbé wọn lọ. Gbogbo ọ̀rẹ́ pátá ló dọ̀tá, gbogbo alájọsí àná ló kọjú sí wọn, gbogbo ẹni ṣéwù fọ̀rọ̀ lọ tó tún fọ̀nà hàn ló dà á. Àmọ́ ṣéwù sáà ní ọlọ́run náà ni wọ́n sì kúrò lórí ọlọ́run. Oyè tá a ní wá jẹ lójú ní ìjà yìí wọ́n á joyè tó rárá yóò mọ̀ kó yè ń lé di lọ́gbà Mufti tí ó jẹ lánàá àwọn akọjá bí wọ́n ti jẹ. Nígbà tí ó jẹ Mufti mo sọ níwájú wọn mo nígbà tẹ jẹ Mufti ni Mufti wù gbogbo èèyàn. Mo fi ọlọ́run bàbúrà ló bá bí Mufti kìnnìkan Mufti kìnnìkan wọ́n jẹ kan náà lọ́fà ó ní Mufti ìsàlẹ̀ àgbọ̀ ọmọdé ó ní ìsàlẹ̀ àgbọ̀ nílẹ̀ sí onílé ẹjọ́ yín wà tó ń ṣe ìdáhùn ẹgbẹ́ àwọn olówó gbogbo èèyàn nígbà tó dẹ̀yẹ lára tiẹ̀ ní tó ṣe gbogbo ayé sí náà nù ní tó jẹ gbogbo ayé sí náà nù ibi tí wàhálà dé sí nù tí bá a ṣe Súfì àti pé wọ́n gbà fọlọ́ fi sàrà ìwà dọ̀rà mo ti gbé ni lọ ló ṣe oṣù rẹ̀ mọ́nù mo ti gbé ni lọ lò kí ṣe tó kéré o ìṣe tó kéré o ìjà tó lágbára ni o tó dìde sí ni níbi wọ́n ti máa ní. Àmọ́ wọ́n sàrí pé sàrà ṣé mímí náà ló dùn nínú tó báyìí tó fi mí ṣe ìfaráyé ó tún gbé dọ̀rọ̀ ààyè nínú ìmọ̀ sí lọ́nà nínú ẹ̀. Èwo ni wọ́n rí inú àdéhùn ní ìsìnkú ọlọ́sìn lọ́mọ. Ọmọ sí lọ́nà ọlọ́run máa pa ọ́ lẹ́kún ọmọ wa lẹ́ni lójú aráyé torí ń tọ́ sọ ni pé la ilaha illallah. Ọdún yóò sí ìkẹta àbọ̀ náà ó ṣe wá ní ọ̀lẹ́gbàá tó ń complain. Àtúnjọ sẹ̀mí subhana rabbika rabbil izzati amma yasifun. Dúró ìlàlá sẹ́rí padà sọ́dọ̀ ọlọ́run ó ti Súfì pè wá sínú fi sàrà ìwà dọ̀rà inú rẹ̀ dùn ara sì ní ọ sẹ́rí padà lọ́dọ̀ ọlọ́run ẹnu Súfì kọ́ láti gbọ́ pé wọ́n ń ṣe mí rárá wọ́n ń sàsí mi ẹnu Súfì kọ́ máa wí lẹ́ẹ̀kan náà pẹ́ni tó ní mí ní tó ń ṣe bẹ́ẹ̀ torí Allahumma alayka mu'awwali
وبك ملاذي وعليك توكلي وبك ثقتي أعطانك ردائي. هذا بيني مولانا المفتي ديار شيخ سليمان فاروق خليفة tí Sheikh Suleiman ò bá lọ jẹ́ Sufi tányányá nílànà tí wọ́n tọ̀ ogun tara ayé gbé tí wọ́n gbé wọn lọ. Gbogbo ọ̀rẹ́ pátá ló dọ̀tá, gbogbo alájọsí àná ló kọjú sí wọn, gbogbo ẹni Shehu fọ̀rọ̀ lọ tó tún fọ̀nà hàn ń ló dà á. Àmọ́ Shehu sáà ní Ọlọ́run náà ni wọ́n sì kúrò lórí Ọlọ́run. Oyè tá a ní wọ́n jẹ ló tún dìjà yìí wọ́n á joyè tó rárá mọ̀ kó yè ń lè di.